Mr Mercy ẹ káàsán. Ẹ káàsán. Káàsán. Now, Mercy ẹ bá wa kí oríkì ìdílé yín. oríkì ìlú tèmi lèmi mọ̀ o. Ti ìdílé yín la fẹ́ ẹ lè gba ẹ̀bùn ṣẹ́gẹ̀t. Èmi ò mọ oríkì ìdílé mi ò but mo mọ oríkì ìlú mi. Ok, so Mr Mercy kò ń ṣe ìjà, ẹ mọ̀ pé tó bá jẹ́ pé Yorùbá ní àjọ wa ni kò dẹ̀ ń ṣe èébú. Àwọn nǹkan yín là ń sọ pé lára padà sílé tá à ń sọ tẹ́lómi ní kí ni ìtumọ̀ kan padà sílé. Ẹ wo báyìí ń sìn pé kó wá jẹ́ pé bí ẹ lọ sí ibì kan bí á fúnṣẹ́ kó wá fẹ́ mọ̀ bí ọmọ Yorùbá ní kẹ̀tì wá kí oríkì ìlú yín wọ́n lè ní yes 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 àwọn èèyàn máa ń ẹlòmíì lè lọ gbọ́ ó lè lọ kọ́lẹ̀ wọ́n wá ní ẹ lè kí oríkì ìdílé yín wọn ọ̀rẹ́ rí àrídájú pé ọmọ Yorùbá ní kí fún yín lápẹẹrẹ nígbà tẹ́mi wà ní tí mo fẹ́ wọ yunifásitì mo wá fẹ́ wọ wọ́n wá béèrè lọ́wọ́ mi pé ọmọ bo ni mí mo wá sọpọ̀ ọmọ Èkó wọ́n wá ní kí oríkì mi kí má wà lẹ́kì ṣé ẹ̀tọ́ ta máa ń jẹ tẹ́ bá jẹ́ ọmọ ìlú tẹ́ bá lọ léèwé nílùú yín àbí tẹ́ bá lọ ní àjọ tó jẹ́ tilẹ̀ Yorùbá báwo la ṣe fẹ́ jẹ́ mo dẹ̀ ṣe kí ni mo dẹ̀ kí wọ́n á dẹ̀ tún ní kẹ́ lọ mú ìwé pé ẹjọ́ ọmọ ìlú yẹn wáyé dẹ́ máa lọ gbà ní local government but kẹ́ má wà lè kí oríkì yín yẹn báwo lẹ ṣe fẹ́ ṣe ṣẹgẹt ó jẹ́ lára àwọn nǹkan tó ṣe pàtàkì kò ń ṣe dandan ok àwọn tó ń ṣe Islam sábà ní kó ka Fatia wọ́n lè kà á lórí wọ́n á sùn wọ́n á kà kí wọ́n tó jẹ́ pé oríkì tó jẹ́ tọ̀dọ̀ yín gangan so nǹkan táwọn sọ gan ni àwa náà Muslim kan ẹ Muslim ní kẹ́ má lè kí oríkì yín ṣé oríkì tó kẹ́ ẹjọ́ Muslim sí oríkì tí wàá di èèwọ̀ náà ni Mr Mercy ok ẹ jẹ́ ká wò báyìí sìn ẹ lè kí oríkì yín kí lẹ sọ ẹ dẹ̀ mọ Yasin ẹ lè mọ Quran lórí bẹ́ẹ̀ ṣe wà ń sìn kò sí Quran tí mo ní kẹ́ka ẹ lè kà á lórí kí wọ́n tó jẹ́ ti yín gangan ẹ lè kà á a dẹ̀ máa rán àwọn Muslim tó máa ní àwọn bàbá wa ò lákọọ́lẹ̀ kílé tó àwọn bàbá wọn á tún wá sọ wọn á yọra wọn á ní kílé tó àwọn bàbá ti yín ò lákọọ́lẹ̀ ẹ jẹ́ ká wá wà wá ta wá wà ń sìn àwa rẹ̀ ń tó lọ́mọ Yorùbá lòun kò wá lè kí oríkì ìdílé ẹ̀ ó wá ń dá àwọn bàbá tiwa lẹ́bi láyé ìgbà yẹn pé wọn ṣàkọọ́lẹ̀ ẹ̀yin náà jẹ́ ká wo nǹkan yìí náà so Mr Mercy ẹ lè gbìyànjú kẹ́ ṣe bọ̀ ẹ lè tún kìtì lóyún náà ká fi fún yín ní one chance ẹ ṣe ẹ tẹ̀síwájú. ni pé èyí tí ẹ sọ yìí ẹ rí ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni pé kìí ṣe pé bóyá ẹ̀sìn ló fà tí a fi mọ oríkì ìdílé wa ni wípé mọ̀ọ́sẹ̀ àwọn tó jẹ́ àgbààgbà wọn yìí kì í ṣojú wa gan lẹ́yìn oríkì ìlú gangan tó yẹ pé wọn sábà máa ń kí jù bí mo ṣe wáyé nìṣẹ́ ọmọ Ìgbòho ni mí Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde ọmọ tapẹ́tẹ́ inú mi ọmọ gègèlè lòdò sànyà sànyà ò gbé mi ní bàrà àdé omi kò sí ń ta sí mi lẹ́nu òkúta mẹ́ta kan ọ̀nà Ìgbòho mọ̀rẹ́ ọ̀kan ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀kan ṣe mí máa rọra ọ̀kan nígbà tó mọ̀nà Ìgbòho mọ̀rẹ́ kí ló wá Ìgbòho mọ̀rẹ́ sí àwa lọmọ tapẹ́tẹ́ inú mi ọmọ gègèlè lòdò sànyà mo mú oríkì ìdílé ilé anífowóṣe nílé wa tó ti yé bọ̀ mo oríkì ìdílé àwọn èèyàn sì rí káwọn bàbá wa gbọ́n kiri ṣó ti yé kìí ṣe pé bóyá pé ṣó ti yé sà. ẹ má bínú Mr Mercy ṣé àwọn tọ̀dọ̀ yín yẹn gbogbo wọn ti gba Islam ni ẹ má bínú. ẹni ṣé gbogbo wọn ti gba mo sì wá ń gbò mùsùlùmí ni wá. nǹkan yẹn bí àwọn ti rí oríkì yẹn bí nǹkan bí èèwọ̀ àbí bí àgbà tó ń ké bí ẹni bí òkú bẹ́ẹ̀ àbí àwọn nǹkan yẹn. wọn ò rí bí èèwọ̀ wọn ò rí bí sẹ́rí kínní yẹn ó ti wà rampant. ẹ má bínú bàtà ìkíra yín gan orí mi dẹ̀ ń wú tí mo ṣe ọmọ ọ̀dọ́ yín orí mi dẹ̀ ń wú bàtà ìkíra. ni pé kínní yẹn kì í ṣe pé bóyá ní àárín ìtọ̀dọ̀ tiwa nìkan láàrin mùsùlùmí nìkan everybody ni tó bá yẹ pé nísìnyí at least àwọn bàbá yẹn náà ẹ̀gbọ́n báńkì eléyìí kì í ṣe pé ó sàbí kankan kò gbà pọ̀ mọ́ pé èèyàn ń bọ̀ nǹkan ọwọ́ rẹ̀ Mr Mercy bá lè lọ́kọ̀ fúnra wa náà Mr Mercy ṣe ẹ máa gbọ́ lẹ́yìn ìgbà tó ọmọ yìí lọ lè kí o gbà tẹ̀ dàgbà ń sìn ẹ̀yin ṣe àwọn ìwádìí mi tó jẹ́ pé ẹ̀yin lè lọ ń wá àwọn tíra yẹn fúnra yín àdìsí àwọn oríṣiríṣi tẹ̀sí mi ẹ̀yin lè ń wá fúnra yín kí ló dé tẹ́yìn náà wàá gbìyànjú kẹ wá kàn lọ kọ́ bí oríkì yín yẹn kò lè tọ́sẹ̀ kan tẹ́ máa fi mọ̀ kí lẹ rò Mr Mercy. no kò sábúrú bẹ́ẹ̀ tó ti yé. ẹ̀hún náà ni ẹ wò ń sẹ́ ẹ bá gbà tẹ́ kíra yín sìn tẹ́lẹ̀ tún sọ nípa oríkì yín Ìjẹ̀ṣà pè yín ní Fúlàní ẹ gẹ́ẹ̀tì nǹkan yẹn ok báwo la fẹ́ mọra wa ẹlòmíì tí ń jẹ́ Abdullahi Muhammadu bí àpẹẹrẹ kémi máa jẹ́ Adéwálé kí wá pàdé Abdullahi Muhammadu yẹn Abdullahi Muhammadu mi ì lè mọ̀ pọ́mọ̀ ìyá mi ní ṣẹ́gẹ́t àwọn nǹkan ó wà lára àwọn nǹkan tá à ń sọ tẹ́lómi kan kò bí yà ń bọ̀ wọn ok kí ló dé tẹ́ ẹ̀ lè ṣe
ẹ wí sà. Mi ò gbọ́ yín mọ́ o. ṣé èmi la fẹ́ kí n sọ̀rọ̀ àbí? No, ẹni Mi ò sùúrù gbọ́ ní tẹ́. broda Mizel àbí kí lórúkọ yín Messi sẹ́yìn lẹ́ ń gbá bọ́ọ̀ ni abẹ́kẹ̀ láìkì orúkọ yẹn. Mo máa ń gbá bọ́ọ̀lù gan o. Mo ń gbá bọ́ọ̀lù. Okay. So ẹ̀yin náà ẹ wo broda Messi sí Muslim ni wọ́n ọmọ Ìgbòho ni wọ́n ìlú bàbá wa olóyè Sunday Ìgbòho torí àwọn Muslim kan máa ń wá bí wọ́n ní àjí káwọn sọ̀rọ̀ amútù àwọn wọ́n sọ pé Muslim làwọn wọ́n claim lórí nǹkan tó ń ṣe bí àdìgbà tó ti débì báyìí sìn ẹni pa àmútù wọn tó bá ṣe àpèjúwe rẹ̀ dáadáa àwa náà máa pè é níyàn gidi bẹ́ẹ̀ tó bá ń wá tó ń ṣe bí ajá ò lọ ya wèrè tó ń ṣe bí Rottweiler tó ń ṣe hàn bí Ọ̀túnba tó kórìí ibú kó ń bí sí láìpẹ́ yìí ẹ máa débì kan tí wọ́n invite yín sí ọ̀n pé yín ẹ máa débà ẹ máa wá jà torí pé wọ́n sọ̀rọ̀ nípa Muhammadu àṣìṣàlàlà àlùwàsàlà ẹ fẹ́ ti léwó ìbéèyàn ló wá bí sí Muslim ni a ní kọ́ koríkì ìdílé wọn láwọn ò móríkì ìdílé àwọn bí àwọn lè kí oríkì ìlú àwọn wọ́n dẹ̀ kí ìkan tí mo kọ̀ rí pé wọn ò fi síbi oríkì yẹn ò ju pé àwa ní ẹ̀yin lọmọ kékeré ẹkùn tí ò kì í ṣe ẹgbẹ́ ajá ẹgbàá so ìkọ̀kan tó yọ nínú oríkì yẹn tó fi sí nìyẹn wáì tí ẹ̀yin Fúlàní tẹ wọ́n bí sílẹ̀ Yorùbá tẹ́tí ríra yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wáì tẹ máa fi débì báyìí torí pé wọ́n ti fi ẹ̀sìn Islam bá àṣà àti ṣe ń jẹ́ lásà bẹ́ẹ̀ lẹ̀ ní ṣe níwà tó fi ń báyàn gbé. Mr. Akanbi Islam ò bà àṣà wa jẹ́ o àwa Yorùbá kò síbi kankan tó. wáì tó wá jẹ́ pé àwọn àfáà ẹjí gbé fọ́tò àfáà kan wá fún yín sí tí bá rí àdìjọ́ tèmi ti mọ àfáà eléyìí kò sọ̀rọ̀ gidi kan nípa ilẹ̀ Yorùbá rí so bí kò mọ sọ̀rọ̀ òdì ọ̀rọ̀ tí ò dá lẹ́nu ọ̀rọ̀ tá a bọ́ lọ máa gbọ́ lẹ́nu àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn ọ̀rọ̀ burúkú náà máa sọ nípa ilẹ̀ Yorùbá so tẹ́ bá ní Islam ò tako àṣà àti ṣe wa so ẹ máa fún wa ní Quran yẹn ǹjẹ́ àrí bọ́ọ̀tù bàbá. ṣé mo pé yín lẹ mú claim wá pé Islam bà àṣà wa jẹ́ mo fẹ́ kẹ́ ẹ fún wa nínú àwọn nǹkan tó yẹ pé ó wà nínú àṣà wa tí Islam parí. ṣe lè sọ kíṣẹ́ tí bàbá yìí kan sí mi fún mi tó ti sọ̀rọ̀ dáadáa nípa ilẹ̀ Yorùbá nípa especially àwọn orúmọlẹ́wà àbáwọn ẹni orísun àdáwà àbáwọn àwọn tó ní wá nílẹ̀ Yorùbá. no àwọn máa ń ìbéèrè tí mo bí ni pé ẹni tẹ́ ń wò yìí ṣe lè play kíṣẹ́ẹ̀tì rẹ̀ kan fún mi tó ti sọ dáadáa nípa ilẹ̀ Yorùbá rí tó ti fi ẹnu ẹ̀ bíi bíléèdì yẹn tó ti fi sọ̀rọ̀ tó da sílẹ̀ Yorùbá rí. mo jẹ́ nìkan tó yẹ pé mi sábà ẹ má ṣàbòsí o. mo jẹ́ nìkan tó yẹ pé mi sábà mi ò ní táìmù àti máa gbọ́ àwọn lẹ́yìn pé tó kí n kírun tèmi kí n ṣe normal thing kò èmi yẹn fábà gbọ́ wá sí só ti yé àmọ́ pé bóyá bàbá láti mọ̀ nípa Islam. mo lọ lé kéwú fúnra mi nì. ok inú Islam ń ṣiṣẹ́ lè gbégún. nígbà tí wọ́n gbégún lé wa iná kò jọ mọ́ kínní àwọn tó ń gbé ọ̀tọ̀ nínú Islam ń ṣiṣẹ́ lè tẹ́fá nínú Islam ń ṣiṣẹ́ lè tẹ́fá. Ifá àwọn tó ń ṣe ọ̀tọ̀ ni kì í ṣe Yorùbá gbogbo Yorùbá ló fi ń ṣe ń fà ló fi jó ń fà. ok nínú Islam ṣe lè so oògùn bọ́ sára. hello sir iye kóòtò. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ẹnìkan ní sọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ máa mute ẹ ní sùúrù wọ́n máa pè yín tó bá ti kàn yín bàbá Azeez. ṣe lè so oògùn bọ́ sára nínú Islam. nínú Islam kò sí ibi tó wà pé ká ṣoògùn sí ààrẹ ogun bá àbí nǹkan tí nǹkan bá ń ṣe wà máa ń lọ sí hospital ni ní pé tó nígbà tí ìlọ jagun kí mo fẹ́ ṣoògùn bọ́n fún. so wà nínú Islam pé ká ló lẹ̀kẹ̀
gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bí mo ṣe fi lẹ̀kẹ̀ sọ́rùn yìí. No, ìyẹn lè lo lẹ̀kẹ̀ náà kò sí tó nǹkan wà nínú aburú bẹ́ẹ̀ Islam pé ká kọrin. ká kọrin ó wà nínú Islam pé ká kọ ó lójú orin téèyàn lè kọ ni. Tẹ́lẹ̀ fún aláyà kan ta lè kà pé Islam allow orin. Torí gbogbo ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ẹ hàn pé mi dúró sójú kan bẹ́ẹ̀ ṣe ń dáhùn ni mò ń fún yín lómi. Gbogbo nǹkan tí mo dẹ̀ kà kalẹ̀ yẹn Islam lòdì sí. Àwọn nǹkan yìí dẹ̀ ní àṣà àti ṣe ti wá ní no nílẹ̀ Yorùbá torí ẹ sọ gbogbo pé nǹkan Islam ò ní ká má ṣe àṣà wa. Gbogbo àwọn nǹkan tí mo dẹ̀ kà kalẹ̀ yìí Islam lòdì sí. Àṣà àti ṣe tí wá dẹ̀ ní tá a polówó rẹ̀ fẹ́ nìkan kan kó wá bá wa ṣe. Islam brother ni mi wọ́n sọ di iPhone Pro Max, iPhone 15 Pro Max wọ́n brother mi polówó kiri gbogbo àgbáyé. gbogbo nǹkan tẹ́ kà kalẹ̀ yìí kò sí ní pé tó ẹ ń bí mi pé ṣé mo lè tẹfá mo ní kò àwọn tí ń tẹ̀lé Yorùbá ọ̀tọ̀ ni wọ́n kì í ṣe gbogbo Yorùbá ló fi jó ń fá só ti yé yín Ok, sà níbo ni gọ́jọ́ gbogbo Yorùbá ló fi jó nífá. ló fi jó nífá So àwọn tí wọ́n ń ṣe fá ẹ̀wọ̀n ẹsẹ̀ Yorùbá àbí. no ọ̀tọ̀ ni wọ́n ń ṣe ń létí wa wọ́n ń ṣe léyìn létí wa ọ̀tọ̀ No, làwọn tó ń ṣe. nígbà míì ìgbọ́rọ̀ kalẹ̀ ló máa ń kọ̀ sí wàhálà. Ẹ máa sọ pé kò ń ṣe gbogbo ìdílé náà tí ń ṣe fá. Mo ní kì í ṣe gbogbo Yorùbá ó yẹ kó ti yé yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó ti yé mi bí tẹ́ lọ ti yé mi. So Okay sir. báyìí sìn nǹkan yẹn dẹ̀ níyì nílẹ̀ Yorùbá àwọn bàbá bàbá wa náà ní tó dẹ̀ ní bàbá àǹfààní tí ń ṣe kan fún wa nílẹ̀ Yorùbá tó Àgbọ̀dọ̀ jẹ́ rí pé ẹnìkan tó sọ pé wọ́n ṣe ẹni ń sùúrù ṣe gbogbo wa ló nígbà pé nǹkan tó lẹ́tọ̀ọ́ wù wọ́n ni wọ́n ń ṣe ẹni nǹkan lé sùúrù wọn ni. gbogbo wa ló lẹ́tọ̀ọ́ láti tẹ̀fá ohun tó bá fi mú ọba ìlú ní ifá tó mú jòyè ìlú nífá tó mú baálẹ̀ ìlú nífá kí ló dé táwọn aráàlú ta jẹ́ ọmọ wọn táwọn ò fi lè nífá torí Bọ́dà kò mi sí ṣe ìdílé ọ̀hún tí ó lè ṣẹ̀fá bẹ́ẹ̀ Islam bọ́dà mi lòdì ṣe sí. bọ́dà mi Islam ò lòdì sí àwọn tí ń ṣe wọn ò ní kí wọ́n mọ̀ sí sẹ́ẹ̀lì fún mi lẹ́sẹ̀ kan nú ẹsẹ̀ Ẹ̀fá tó sọ pé gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ tẹ̀fá. Ta ló nífá? Àwọn kan wọ́n Ìran èwo ní ló nífá? àwọn kan wọ́n ní nílẹ̀ Ìran Yorùbá èwo ló nífá? àwọn kan wọ́n nínú àwọn Ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi níbi kí n máa sọ fún yín pé nínú àyá Kùránì wo ló wà pé ọmọ Árábù gbọ́dọ̀ gbọ́ èdè Yorùbá ọmọ Árábù gbọ́dọ̀ gbọ́ èdè Árábù. no àníṣe kò Ìbéèrè tẹ́ sí béèrè nìyẹn náà. no bọ́dà mi kò sí nǹkan kan nú ẹsẹ̀ Ẹ̀fá tó sọ pé gbogbo ọmọ Yorùbá pé a gbọ́dọ̀ tẹ́ gẹ́gẹ́ ni. Sẹ́yìn náà lè àwọn fún tí mi wọ́n ń níbì tẹ̀ kan nínú Kùránì wípé gbogbo ọmọ Árábù ló gbọ́dọ̀ gbọ́ èdè Árábíkì. Ẹ̀yin náà ẹ kọ́kọ́ gbé nǹkan tẹ́ ń sọ àwa la nífá ìran Yorùbá ló nífá ẹ wá ń béèrè lọ́wọ́ mi pé mo ló wà nínú ẹsẹ̀ Ẹ̀fá pé gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ tẹ̀fá ta ló nífá ta ló ẹ̀yin lẹ mẹ́kì lọ́pẹ̀lẹ̀ pọ́ìntì sẹ́wọ̀n pé àtijọ́ yan tẹ́lẹ̀ yìí pé ta ló nífá ta ló lọ́pẹ̀lẹ̀ bọ́dà ta mi lẹni tí ń tẹ̀fá. àtijọ́ yan tẹ́lẹ̀ yìí pé àwọn ìdílé kan wọ́n ń ṣe sótìyé kì í ṣe pé gbogbo ọmọ Yorùbá bọ̀ ẹ̀yin lè wá sọ pé ẹ̀yin pé dandan yìí pé Islam ṣàtakò yìí pé a gbọ́dọ̀ máa ṣe pípa àwọn ọba ń ṣe àwọn ìjòyè ń ṣe àbáwọn kan ṣe mo sọ pé àwọn kan tí wọ́n ń ṣe nínú wọn bọ̀ nígbà tẹ̀yìn sí mo á ní kẹ́ fún mi lẹ́sẹ̀ kan nínú ẹsẹ̀ Ẹ̀fá tó sọ pé eléyìí ò ń gbogbo ṣe ọmọ Yorùbá ló gbọ́dọ̀ tẹ ọ̀rọ̀ Ifá. ẹsẹ̀ Ẹ̀fá ẹni sùúrù ọ̀rọ̀ làákàyè lélẹ́yìí àwa la ní nǹkan nǹkan tí a ní fẹ́jẹ́ pé ìran Yorùbá lónìí sídọ̀ máa sọ fún wa pé ìwọ lẹ́tọ̀ọ́ àti débẹ̀ o bóyá ìwọ ẹ jẹ́ ká lẹ́tọ̀ọ́ ṣe àti báyìí débẹ̀. bọ́dà mi Mr. Mercy tí ẹ bá ẹ jẹ́ ká gbọ́ ṣe ìbéèrè báyìí tẹ́ ẹ béèrè dákun bọ́dà olówó Èkó no ẹ má dákun wọrí Mr. Mercy nǹkan tẹ́ mo béèrè fẹ́ ni mú pé pọ́ìntì kan wá ń ẹ bẹ̀rẹ̀ máa gbọ́ ẹ ń sọ pé kọ́mẹ́sẹ̀ kan wá tó sọ pé gbogbo ọmọ Yorùbá ló gbúdọ̀ ṣe wọ́n wá sọ fún mi pé ṣẹ́yìn náà ti rí ibì kan nù Quran tí Quran ti ń sọ pé o gbogbo ọmọ Lárúbáwá o wọ́n gbúdọ̀ gbọ́ Lárúbáwá o because ọ̀rọ̀ tẹ́ ń béèrè bóyá rí nìyẹn because ẹ ń béèrè pé ṣé ìkọ̀kọ̀ sọ pé àwọn Yorùbá ká lè ṣe kankan so ẹjọ́ tẹ́ bá ti ẹni jẹ́ ká bọ́ síbòmí ẹjọ́. no ìmọ̀ ń bọ̀ ẹ jẹ́ ń dá inú ìbílẹ̀ yẹn Quran èdè Lárúbáwá wọn fi kọ́ ẹ má bínú olówó Èkó. tó ta ló nífá èdè wọn náà fi kífá. Bàbá kan Eléyìí yẹn sọ ṣe pé èmi lè fún yín ní àyà Quran tí wọ́n sọ pé wọ́n sọ kalẹ̀ ní èdè Quran ok bàbá Mercy èdè wo ló nífá èdè wo ló nífá èdè wo ló fi tẹ́lẹ̀ fún mi kífá. lẹ́sẹ̀ kan nù fá tó sọ pé Yorùbá gẹ́gẹ́ àwa la nífá. bàbá Mercy ṣe ń gbọ́ mi ṣé gbogbo ilé ń gbọ́ mi akọbí ẹ̀yin ṣe ń náà gbọ́ mi. ẹ padà máa yìnbọn síra yín lẹ́sẹ̀ ẹni yìnbọn inú síra yín. Quran ẹ máa fún wa ní àbí àyà ìsín kan bímọ ni. ẹni sùúrù yá mi ẹlẹ́yìn máa fún wa ní àyà kan nínú Quran tó sọ pé òun sọ Quran yìí kalẹ̀ fún èdè àwọn ọmọ Lárúbáwá
kó lè kó bá bá yé lè àwọn ọmọ lárúbáwá bẹ́ẹ̀ ni torí nǹkan wọn ni nínú ó Quran wo ló wà pé ẹ ṣe àtàlà ti sùúrù sọ pé òun sọ Quran yìí kalẹ̀ o fún ìrìn aláwọ̀ dúdú. ẹ wá béèrè lọ́wọ́ mi pé ìdí tó fi wá ni pé nǹkan tọ́lọ́run gbà lérò ni pé níbi tí prophet Muhammad sallallahu alayhi wa sallam ibi tó ti bẹ̀rẹ̀ jíṣẹ́ nìyẹn ṣó ti yé but àwọn tó kọ́ jíṣẹ́ fún kí wọ́n bá lè gbọ́ yé tó rí nìsín ọ̀dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ pé ní Brazil náà nìsín wọ́n ti ń tẹ fanbase sí everything ṣó ti yé kẹ wá sọ pé kí wọ́n fèrè tẹ Brazil kí wọ́n máa fi sọ ifá sọ pé kò possible èdè Yorùbá náà wọ́n lọ no láì sọ nǹkan tẹ́ àwọn tó sọ wá ni sí o Yorùbá. ẹ̀yin lẹ sọ pé ó wà nínú Quran ipe Allah lòun bó sọ Quran kalẹ̀ fún àwọn kọ́ ọmọ bá lè yé lárúbáwá kó wọn lè bá yé because wọn. àwọn ni wọ́n ẹni àwọn sùúrù lọ́kọ́ èmi ẹ̀sìn náà wá kọ́kọ́ ń dé bi sọ́dọ̀ yín ẹ̀. sí ipe bo ló wà nínú Quran tí Allah ti sọ pé òun sọ Quran yìí kalẹ̀ o fún ìrìn aláwọ̀ dúdú. Ọ wà bẹ́ẹ̀ because prophet ẹni bíi tí Muhammadu ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìsìlámù ṣe rẹ̀ pé gbogbo àwọn níbo kẹ́tẹ́ mi ń sọ ni yìí Muhammadu ṣiṣẹ́ ìsìlámù dé gbogbo Muhammadu kọjá kẹ́tẹ́ mi ń Sáúdì sọ ni. èmi mú evidence ẹ̀ wá nu Quran tiwa ni wípé ẹ wo inú èmi bí ń léèrè ẹ̀ rí kankan mú wa ó sì mo wà ti nu dá Quran yín wa lóhùn wípé and prophet Muhammad sallallahu alayhi wa sallam was sent to the whole world so ti yé pẹ̀lú èdè wo nígbà tá a ti pẹ̀lú èdè ẹni sùúrù pẹ̀lú èdè wo náà pẹ̀lú èdè wo wọ́n dùn gbọ́ Yorùbá ní tẹ́ bá ní ó word ṣé tó bá délẹ̀ Yorùbá ó ṣé wọ̀ èdè wo ló fẹ́ fi bá wa sọ̀rọ̀. iná la fi nídìí láti lọ kọ́ kò yé mi náà èdè ó ti o a ní láti lọ kọ́ èdè tó ok sọ yẹn ṣẹlẹ̀ so fi that hàn wá ní fún ṣẹlẹ̀ fi ìjọsìn hàn wá lásán ni. ṣẹlẹ̀ fi hàn wá nù Quran níbi tí Quran ti ní kẹ́ kọ́ èdè yẹn kẹ́lẹ̀ fi tu fún wa ní Yorùbá ó yá níbi tí Quran ti ní ẹ̀yin ọmọ Yorùbá o ẹ lọ kọ́ èdè Lárúbáwá o kẹ́lẹ̀ fi tu iṣẹ́ Muhammadu o ṣebí ẹni tí tẹ́tẹ́ wọ́n sọ rán sí nǹkan tí wa ó sì ọ wà ṣùgbọ́n tí ẹ wọ́n ti ṣe gbogbo sùúrù ayé òun ló yẹ kó wá jíṣẹ́ fún wa náà wọ́n ti rán sí gbogbo ayé àwa la báwo ní ló ṣe láti fẹ́ bá wa síkì sọ̀rọ̀ kò gbé àwa ní la ìwà báwo ní ló ṣe àti fẹ́ bá wa síkì sọ̀rọ̀ lọ́nẹ̀jì yẹn la fi máa no mọ̀ no 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 Allah gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ̀ láṣẹ pé ó ti Ọlọ́run ti ṣe iṣẹ́ láti pé ẹ̀yin lẹ̀ kò fẹ́ ṣe gbà pé tó bá ṣe pé ẹni yẹn á sọ ó Yorùbá ṣe pẹ̀lú pé wa náà torí nìsín kò síbi kankan nínú ẹsẹ̀ Ifá tó sọ pé dandan gbogbo ọmọ Yorùbá a gbọ́dọ̀ sí Ifá so tó ibo ti ló yé wà nínú pọ̀ ọ wà Quran nù pé Quran ẹ tí ì ọ wà nù dáhùn ẹ Quran pé ẹ Ànábì máa Muhammad gbọ́ sallallahu alaihi ẹ kàn ń lọ was sí sent to the ẹ whole ń lọ truth. síbi in fact ẹ kàn wọ́n ti ń lọ gé tí ẹ̀yin mùsùlùmí lọ. ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ń sìn ó dàbí pé ẹ̀ ń sọ mo fún mọ wa pé nǹkan tí ń sọ Allah sọ pé gbogbo ọmọ Saudi o ẹ gbúdọ̀ máa sọ Lárúbáwá o ṣé kò ń ṣe Lárúbáwá lè dé wọn tẹ́lẹ̀ ni nǹkan tó no jẹ́ wà kò láàrin síbi so tó ẹ wà máa gbọ́ tí ẹ máa aláàtì sọ gbọ́ pé ọ̀gbẹ́ sọ ọmọ fún yín Láúsáwí wò rẹ̀ sọ ẹgbẹ́ Lárúbáwá ọ̀gbẹ́ sọ fún yín nípa fátẹ̀ ń sọ yẹn ó ní okay pláfọ́ọ̀mù mi tẹ́ máa lọ tẹ́ máa ti lọ sọ níbí báyìí ètò tá à ń ṣe ẹ dúró lórí ẹ ẹ má dìrè lọ ẹ má kó sẹ́nu tírélà gẹ́gẹ́ bí no claim tí ẹ má wọ́n no make wọ́n lè a máa sọ gbé kan yẹn sórí fún ara yín wọn. ẹ lọ sí pláfọ́ọ̀mù mi lẹ̀ tí máa lọ sọ yẹn níbí báyìí ètò Islam là ń ṣe a dẹ̀ sọ pé à ń ṣètò lọ́wọ́ pé kéèyàn kí oríkì ìdílé wọn ṣẹ́gẹ́t ẹ̀yin tẹ́ ẹ̀ mọ oríkì ìdílé yín sìn ẹ̀ ń sọ pé wọ́n mọ̀ ọmọdé sí gbogbo ayé tá bá lọ wo bẹ́ẹ̀ ni tẹ̀síì fáàsì yẹn tá bá rí pé gbogbo ayé tó ń sọ ń bẹ̀ Mẹ́kà ní kọ́ ọya ẹgbẹ́ jáde. ok ẹ ṣe ẹ̀mẹsẹ̀ bá gbé tẹ̀síì jáde Maududi ẹ jẹ́ ká kà fún gbogbo ayé ẹ rí pé nínú ibẹ̀ yẹn wọ́n lọ́rọ́ mọ̀ ọmọdù gbogbo ayé ni wọ́n sọ ẹ gbé jáde Maududi kí àfáyí kà fúnra wọn ẹ dẹ̀ máa kílèmù kan tí ó sì sẹ́mẹ̀sì wà bẹ̀ sá. ìmọ̀ mo wà níbí náà. ẹ bá gbé ok tẹ̀síì Maududi jáde nítorí ti lọ́rọ́ mọ̀ ọmọdù sí gbogbo ayé kọ̀ Muhammadu gbóyìnbó ni àbó gbọ́ Yorùbá gbogbo ayé kọ gbogbo ọ̀run àbó gbọ́ chinchan níbo tó ti fẹ́ gbọ́ pé ó sì gbọ́ French. tó fẹ́ jí ni nǹkan tá a máa ń sọ nìyẹn irú bẹ́ẹ̀ lẹ́nájì ń sìn tẹ́ mọ̀ ń pa Quran ẹ wá wò kẹ́ mọ̀ ń pa oríkì ìdílé yín á dáná bọ̀ Ifá ti sọ́nà pé tẹnẹlẹ́ni ló máa ń hùn ó ní nǹkan abínibí wọn kì í hùn ó lágbára tẹni ẹlẹ́ni ní yá wọn lára. tẹnẹlẹ́ni ní yá wọn lára. ẹ má bú mi ọmọ mi Yorùbá ni ìbú gbogbo yín ó ti omi ìbú yín o ẹgbọ́n nǹkan tí mo ṣé sọ ìbú o wa nìyẹn ni. mi ìbú yín o ó ní ẹ tún tẹnẹlẹ́ni dá bíi pé ẹ̀ ń gaslight no mi no mi gaslight yín ó ní tẹnẹlẹ́ni ní máa ń yá wọn lára ó ní wọn abínibí wọn kì í hùn mi ìbú yín o àti ẹgbẹ́ wípé èmi máa ń tiẹ̀ fẹ́ sọ kínní kan ó ní nǹkan ẹ̀wọ̀n pé àyà yìí ó ní sábàbù nùzúl ó ní nǹkan tó ṣẹlẹ̀ níbí àgbègbè àjẹmọ̀ pé Muhammadu náà ó kàn lo scope níbí yìí ni but ẹ yẹ ká kà ó ní this verse Quran chapter 21 verse 107 can also be translated as Kúránì sì tún mọ̀ pé we have sent you only as a blessing for the people of the world
wọ́n láti rán wọn Muhammadu kó jẹ́ ìbùkún fún gbogbo àwọn èèyàn ayé o ẹ In má bá wa both lọ. cases, it will mean that the appointment of the holy prophet is indeed a blessing and mercy of Allah to the whole ní ọ̀nà world. pé bá a ṣe yan Muhammadu ó jẹ́ ìbùkún àti àánú fún ayé o ẹ má bá wa lọ o. This is because he arose the neglectful world fraught its eléyìí endlessness and gave it the knowledge of the criterion between truth and falsehood. eléyìí ni nítorí pé kó lè wá fi òótọ́ ran àwọn èèyàn tí wọn ò mọ̀nà òtítọ́ kó lè fi òótọ́ ràn wọ́n yàtọ̀ sí irọ́. And warn it very clearly of both the ways of salvation and ruin. kó dẹ̀ ṣe ìkìlọ̀ fún wọn kó jẹ́ kó mọ ọ̀nà ìparun àti ọ̀nà ìyè. This fact has been stated here to wọ́n ní tell the wọ́n ní òtítọ́ yìí disbelievers wọ́n ní òtítọ́ yìí wọ́n fi múlẹ̀ kó lè fi sọ fún àwọn aláìgbàgbọ́. to tell the disbelievers of Mecca kó lè fi sọ fún àwọn aláìgbàgbọ́ ti ìlú Mẹ́kà ẹ̀jọ̀ that gbogbo ayé àwọn wo ló ń bá sọ̀rọ̀ ẹ má àwọn kà ará lọ́yà Mecca ẹ that jẹ́ àmà lọ. they were quite wrong in pé their estimate of the pé wọ́n holy prophet, pé wọ́n ṣìnà bí wọ́n ṣe gba Muhammadu pójúṣe that wọn it ni o. was an affliction and distress for them because they said, torí pé Muhammadu jẹ́ ó wá ń ṣe màdàrú fún wọn ó ń dàárín wọn rú. this man has sown seeds of discord among our clans and separated near relatives from ṣé ń each gbọ́ other. ṣé ń gbọ́ wọ́n ní bí Muhammadu ṣe dé pẹ̀lú tó mú ṣẹ́ẹ̀dẹ̀ ó da àárín ìyá àti bàbá àtọmọ ó kọ̀yìn wọn síra wọn ó dá ìdààmú làálàá kókò pìtìpìtì Muhammadu dálẹ̀ láàrin wọn nílùú Saudi. So torí pé wọ́n rí pé Muhammadu ó ti dàárín ẹbí rú ó ń dàárín ìlú rú ni so Muhammad ọdẹ ń sọ̀rọ̀ yẹn òun ló fà á tí Muhammadu fi sọ pé irọ́ omi ò dàárín aláàrán yín o òun ló rán sí gbogbo ayé ló fi aláàrán sọ̀rọ̀ mi yẹn kí o. n jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ni omi ò ṣé wá. ìlú So ìkẹ́dà ó dàárín mọ̀lẹ́bí rú it is only to the people of Mecca, of not the Mẹ́kà àwọn whole ará world. Mẹ́kà ará ayé ò mọ Muhammadu rí kò sẹ́ni tó mọ irú ọ̀run gan òun mọ́ rí bàbá Fatima ó ba ayé jẹ́ bọ̀ ọ̀run jẹ́ ni. ẹ jẹ́ kí mi náà wá sọ̀rọ̀ báyìí sá ẹ ṣe gan sá alhamdulilayi rabbil alamin ní pé fáàsì tẹ kàtẹ́ yìí èmi náà mo mú wá inú mi sì dúpẹ́ yìí náà ká yìí pé prophet Muhammad sallallahu alaihi was sent to the whole universe to the whole world ṣé ilẹ̀ Yorùbá ò sínú àgbáyé ṣá ìbéèrè mi ni fún yín ṣá. wo ló ń bá sọ̀rọ̀ ńbẹ̀ yẹn nígbà tó ń sọ̀rọ̀ people of ni wọ́n pè This fact kí n tún kà kó lè gbọ́. ẹ gbọ́ bẹ̀ yẹn This people of fact is hold on àwọn ará Mẹ́kà Mercy. wọ́n ní wọ́n fi ẹ jẹ́ wọ́n kí fò mi tọ́ náà yìí wọ́n fi sọ̀rọ̀ hàn Mercy lẹ́kùn please fúnra ẹ wọn. jẹ́ kí n hold sọ̀rọ̀ on Mercy hold on ẹ ẹ gbọ́ máa bẹ̀ sọ̀rọ̀ yẹn kí n dáadáa tún kà bẹ́ẹ̀ bóyá ò gbọ́ gbọ́. bẹ̀ yẹn dáadáa. This fact has been stated here to tell the disbelievers of Mecca wọ́n ní wọ́n fi òótọ́ yìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ kó lè sọ fún àwọn aláìnígbàgbọ́ àwọn tí wọn kì í ṣe Muslim tí wọ́n wà nílùú Mẹ́kà. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bóyá Mercy ṣé kò yé yín. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sìn kí n máa ṣe wùwà káwọn èèyàn máa sọ pé nǹkan tí mò ń ṣe ò dáa nǹkan tí mò ń ṣe normally àwọn èèyàn mi ni mò ń jíṣẹ́ fún ms wá ta pé wọ́n rán mi sí gbogbo kí ayé. n wá sọ pé bẹ́ẹ̀ ṣe nǹkan tẹ̀ ń sọ yẹn wrong o kò rí bẹ́ẹ̀ o bí mo ṣe wáyé gbogbo ayé ló rán mi sí o. ms àwọn òde là ń bá sọ̀rọ̀ mi báyìí. àwọn èèyàn àwọn ọmọ àwọn Yorùbá tó Bẹ́ẹ̀ni. jẹ́lédè wa àbá Bẹ́ẹ̀ni. Yíbò kan sọ̀rọ̀ mi báyìí ṣó yé yín. bá ọ̀tọ̀ wa máa Musa sọ à sọ̀rọ̀. ń bá gbogbo ayé ọmọ Yorùbá sọ̀rọ̀ là ń bá sọ̀rọ̀. wọ́n rán àná sí gbogbo ayé ni. Ṣé ṣáà ń kí bá mi náà China sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀? ṣáà ń bá Japan sọ̀rọ̀ ṣó Ṣé yé kí yín mi náà báyẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀? ẹ Ṣé gbọ́ kí mi sókè náà sọ̀rọ̀? ẹ Ọyẹ gbọ́ sókè. ẹgbẹ́ tẹ̀sí tẹ kà síbẹ̀ alhamdulilah ní wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan nígbà tí bọ́dà mi Àkànbí bí mi pé ṣé nípa wọ́n bí mi láwọn béèrè kan ní pé kí n fáwọn ní fásitì tó yẹ pé ó state pé Kùránù àbí àwọn Arábù kan lọ kọ́ èdè Lárúbáwá wọ́n á sọ pé ó wà nù Kùránì pé wọ́n sọ kalẹ̀ as an Arab Quran so it will be clear to them. Mo wá sọ fún wọn wípé níbi tí prophet Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bíi pé níbi tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ nìyẹn so ti yé and then again fáàsì yìí tí wọ́n gbọ́dọ̀ tí wọ́n ẹgbẹ́ òkú pé níbi tó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ nìyẹn wọ́n gbọ́dọ̀ gbà á gbọ́ tí wọ́n bá gbà á gbọ́ àwọn ará yìí ò ní gbà because a ti rí kà pé. kọ́ńtírì míì wo ló tún wá lọ nígbà tó bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀ yẹn tó ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ bàbá yìí kọ́ńtírì náà míì wo ló lọ. ẹ ṣe sùúrù ẹ má interject me now I'm making a point. Ni pé lọ mọ rojọ́ jàre tákàn rojọ́ ẹ tí ò ṣe nítumọ̀. sùúrù ẹ má di kí ló ẹ fẹ́ dọ̀rọ̀ rú ni ẹ jẹ́ ká kà nísìnyí kájọ àwọn ńlá káyọ̀ wá ń sàlẹ̀ tí wọ́n ń gbọ́ wa à ń ka Quran à ń ka tafsir wọ́n ní this verse has also been translated as we have sent you
ṣé ẹ máa bá only yín as tu a ẹ máa kà á blessing díẹ̀ to díẹ̀ the kí n máa bá people. yín tu ẹ máa kà á díẹ̀ díẹ̀ kí n máa bá No, yín tu. èmi Yeah. máa tún nǹkan mi, ẹ má Okay. worry, èmi gangan máa ẹ tún ṣe nǹkan mi. Only this verse can be also be translated as we have sent you, O Muhammad, only as a blessing to the people of the whole for the people of the world. Ní pé tó ní pé fásì yìí o a lè tú sí wípé prophet Muhammad sallallahu àárín ẹ̀kọ́ jẹ́ àánú fún gbogbo àgbálá ayé. Ìbéèrè mi wá ní láọkọ ṣé Nàìjíríà ò sínú àgbálá ayé ni? Nàìjíríà wà nínú àgbálá, ilẹ̀ Yorùbá wà nínú àgbálá Okay, ayé. ẹ jẹ́ dá yín lóhùn. Ẹjẹ́ ń délẹ̀ ẹ dákun ẹjẹ́ ń tú ẹ tán ẹjẹ́ ń béèrè tú tán. nàìjíríà wà nù àgbàlá ayé ṣebí nǹkan tẹ́ béèrè ní nàìjíríà Ẹ wà nù jẹ́ kí n àgbàlá tú ayé. tán ẹ ṣáà mo jẹ́ ti kí dá mi náà yín tú lóhùn mo ní tèmi. nàìjíríà wà nù àgbàlá Kìí ayé. ṣẹ̀yin ni mò ń bi ẹ ṣáà jẹ́ kí n tú Okay, ẹ tán ṣe ẹ jẹ́ mo ń ti bá ní ṣàlàyé gbogbo tọ́lọ́. ẹ̀yin èèyàn ẹ dìbò fún Tinubu o Ẹ gbogbo jẹ́ ayé ẹ kémi dìbò fún náà Tinubu ṣé mò ń bá ṣàlàyé wọn jẹ fáwọn wí ẹ fún mi ní táìmù ẹ mo fọlọ́n tẹ̀síwájú. bẹ̀yìn ẹ dákun ẹ jẹ́ fún mi ni wípé tó wọ́n ní pé fásì yìí o a lè ní pé tó ó túmọ̀ sí wípé àwọn prophet Muhammad sallallahu alayhi wa sallam kó lè jẹ́ àánú fún gbogbo àgbálá ayé nígbà tí Nàìjíríà sì wà nù àgbálá ayé tílẹ̀ Yorùbá wà nù àgbálá ayé kí ló wá dé tí iṣẹ́ rẹ̀ ọ̀kan wá tẹ́yìn sọ pé kọ̀kan wá and in both cases it will mean that this appointment of the holy prophet sallallahu alaihi wasallam is truly a blessing and mercy of Allah to the whole world. Wọ́n tún wá rí emphasize pé ṣe àníṣe pé ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam yín pé tó ó kárí gbogbo àgbáláyé kó sì jẹ́ àánú fún wọn ni. Nígbà tí Yorùbá sì tún wà nù àgbáláyé tó ṣe àìgbé English lápèlé ni àbí pé kinní àbí pé ẹ̀yin náà lẹ ká jáde nísìnyí ṣé Nàìjíríà ò sínú ayé ni kí ló wá dé tẹ́ ẹ tún dispute sí Ọlọ́run tó sọ ẹjí kan dá yín lóhùn ẹjí kan dá yín lóhùn. ọ̀nà màá wá ẹjẹ́ kémi náà ká délẹ̀ sotiye tí bá ti kà á àwọn náà wọ́n bá ní nǹkan tí wọ́n sọ wọ́n máa sọ báyẹn sotiye. This is because he arose the neglectful world, fraught its heedlessness, and gave it to the knowledge of the criterion between the true and the false. And then, as we all know that these people of Mecca, tí Prophet Muhammad sallallahu alaihi wasallam tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, wọ́n ní àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀, ó sì wá ẹ padà sí Mẹ́kà gbogbo ayé ló yẹ kẹ́ padà sí ńbẹ̀ yẹn again o ẹ gbogbo ayé ńbẹ̀ yẹn o ṣe sùúrù. ilé fẹ́ padà sí Mẹ́kà ẹ fẹ́ padà sí Mẹ́kà ń sìn. Ẹ má interject mi, mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín, ẹ dákun, ẹ má dọ̀rọ̀ rú náà. Ní pé tó ipe gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nílẹ̀ Mẹ́kà tẹ́lẹ̀ àti gbogbo mọ́ọ̀sì àgbáláyé from part of the world, even nílẹ̀ Yorùbá náà gbà yẹn, wọ́n ní àwọn òòṣà tí wọ́n ń sìn, wọ́n máa ń sìn, wọ́n ní pé tó wọ́n ní àwọn kan tí wọ́n ń júbà fún instead Ọlọ́run, but nǹkan tó mú wá ó ti yàtọ̀ sí nǹkan tó wà tẹ́lẹ̀ ẹbọ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀. And then eléyẹ ajá criterion fún wọn to know the truth from the falsehood. This is what he's saying. And then àwọn ará Mẹ́kà wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n yóò strange sí wọn. That is wọ́n máa ń pe Quran ní criterion pé tó nǹkan tó máa ń ṣe àpínyà láàrin irọ́ àtòtítọ́. So ti yé sà nǹkan tí kìíní yẹn emphasize ni àwọn ará Mẹ́kà wọ́n ń bọ òòṣà tẹ́lẹ̀ ni, but nǹkan tó mú wá mẹ́sẹ̀gì yẹn mú wọ́n sí gbogbo part of the world. Wọ́n láwọn òòṣà tí wọ́n ń sìn, àwọn kan ń pe Jésù wọ́n ń pe lọ́lọ́run. So ti yé, but nǹkan tó mú wá ó ti yàtọ̀ wípé Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo náà ni kí wọ́n sì máa sìn. So ti yé, nǹkan tí fásì ń sọ ni ẹ jẹ́ kí n tún kà síwájú. And warn it very clearly, if both the way of salvation and us. Ìpè tó èyí tí mo mú wá yìí òun ni ọ̀nà salvation, ọ̀nà ìyè. Because gbogbo àwọn òòṣà tẹ́ ń sìn kú tẹ́ sọ pé ń júbà fún kò ní dáadáa kan tó lè ṣe fún yín, bẹ́ẹ̀ ni kò sí aburú kankan tó lè ṣe fún yín. To tell the disbelievers, àwọn tí wọ́n gbàgbọ́ of Meccas, pé tó àwọn tó yẹ pé tó mi tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn o tó jẹ́ Mecca yẹn náà o kí wọ́n bá lè mọ̀ pé tó nǹkan tó mú wáyé o nǹkan tó yàtọ̀ sí nǹkan tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ni. Gbogbo bí tí wọ́n ti ń ṣe òòṣà lágbàáyé tí wọ́n ti ń sìn, tí wọ́n ti ń pe Ọlọ́run, ń pe Jésù lọ́lọ́run, tí wọ́n ń bọ òòṣà. Ẹ máa gbọ́ ẹ̀wọ̀n ẹni sùúrù a lè interject yìí sí ẹ bá ń ka nǹkan ẹ máa gbọ́ tẹ́ bá ń ka nǹkan ẹ jẹ́ ń délẹ̀ ẹ̀yin náà máa sọ̀rọ̀ nǹkan tó bá tẹ́ bá ń kà tó ẹnu ẹni sùúrù nǹkan tẹ́ bá ń kà ní kéwà àbí GSC òun la máa ń fẹ́ kẹ́ tú níbẹ̀ yẹn wọ́n ní fún àwọn aláìgbàgbọ́ Mẹ́kà ẹ má máa fi nǹkan míì sí là ń sọ fún yín. Mo ti ṣèbẹ́ mi ti sọ fún yín tẹ́lẹ̀ níbi pé Prophet Muhammad sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ iṣẹ́ Mẹ́kà ní táwọn ará ilé ò bá sì gbà á bò làwọn ará àta náà ṣe gbà á, but fásitì ti stress níwájú pé the whole world wọ́n rán sí, but àwọn ibi tó ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá gbà fún ará yìí ò ní gbà náà. Nǹkan tí fásitì ń sọ nìyẹn sà.
so ẹ tẹ́ má fi bí délẹ̀ òkun no mi ò tí ì délẹ̀ o ẹ jẹ́ kí n ká ẹ̀yin náà bí délẹ̀ ẹ and mọ̀ that they àyè were ẹjọ́ tẹ̀ quite ń rò lérí wrong. àyà kan ó ti pọ̀ jù àwọn òòṣà ẹ no àwọn a tẹ́ ń ní júbà láti fún kò dẹ̀ sí gbogbo yẹn ní kò sí gbogbo nǹkan yẹn bí tẹ́ ń ọ ka wà ń nǹkan. bẹ́ẹ̀ ọ wà ń bẹ́ẹ̀ ẹ̀yin lẹ̀ farabalẹ̀ ká ọ wà ń bẹ́ẹ̀ sà ẹ jẹ́ kí n farabalẹ̀ ká délẹ̀ so that ẹ̀yin náà nǹkan tẹ́ bá ní àlàyé tẹ́ bá ṣe ń bẹ̀ ẹ máa ṣe ẹ dákun mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín. And then the disciple of Mecca that they were wrong they are quite wrong in their estimate of the Holy Prophet that he was an infliction and distress for them because of they said this man has show sheet of discard among our claims and separate near relative from each other show that nǹkan tí Prophet Muhammad sallallahu alaihi wasallam sọ pé ó ti yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ìgbé tó ọdún ń pe àtàwọn òdì tó ń pípẹ́ ẹ mọ́ Ọlọ́run lọ́kan àwọn òòṣà tẹ́ ń júbà. má bínú èmi máa sọ̀rọ̀ Mr. Mercy. bẹ́ẹ̀ yẹn wọ́n ní pé Muhammad wá ya wá da ẹbí nǹkan mí náà. ẹ̀yin náà máa sọ̀rọ̀ ẹbí fún mi táìmù hold on Mercy. ẹ dákun Mercy ẹ jẹ́ kí mo ti end time yẹn hold on Mercy nǹkan tó wà ẹ níbí ti fún mi ìfọlọ́ǹkà táìmù hold on Mercy farabalẹ̀ a fún ẹ ní time hold on please a fún ẹ ní time but nǹkan tó wà níbẹ̀ yẹn ò tú torí àwa táwọn bá sọ̀rọ̀ àwa ní ọpọlọ agbọ́n now kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi tí verse yìí fi reveal òun ni wọ́n sọ ń bẹ̀ yẹn àwọn ará Mẹ́kà ń sọ pé olórí burúkú ni bọ̀bọ̀ Muhammadu yóò wá bá àárín wa jẹ́ ni he has sown seeds of discard among our clans and separated near relatives from each other. Bàbá àtọmọ ti ń gera wọn ló wọ́n ti ń gúnra wọn ń gò. Now the same way tí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ń sìn táwọn kan sọ pé ọmọ Yorùbá làwọn tá à ń bára wa jà nítorí Muhammadu nǹkan tí ó kàn wá gbogbo wa pé bọ̀bọ̀ yìí kàn wá pín ẹbí ni kó máa sọ pé ìwọ tẹ́ni tí ó bá ti hold on please tí bá yí délé I will give you time wàá sọ̀rọ̀ bọ̀ nǹkan tó bá wà ń bí ní kẹtú. Now gbogbo wọn wá wò pé bọ̀bọ̀ yìí Muhammadu wá rí wípé ẹnu ti ń kún òun pé wọn náà fẹ́ dà lóru ló fi mú àyà yẹn wá wípé irọ́ nǹkan tẹ́ ń sọ yẹn ò tẹ́ bá kà níṣọ ẹ rí ń bẹ pé nǹkan tẹ́ ń sọ yẹn rọ́ǹgì omi ìwà dàárín yín rú o wọ́n rán mi kí n jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ni o nǹkan tó sọ nìyẹn ṣùgbọ́n kẹwàá bá débi kẹwàá máa sọ wípé wọ́n meanwhile àwọn tó ń bá wí ń bẹ àwọn ará Mẹ́kà ni. Mo ti gbọ́ so nǹkan tó bá wà ń bí ní kẹtù àwa ò fẹ́ ní ẹni àfẹ́ àfikún kankan tó bó ṣe jẹ́ nìyẹn. mo ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kó tó di pé Ànábì dìde ló jíṣẹ́ ní gbogbo part of the world pátá wọ́n ti ń ṣe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run but ìkan tó mú wáyé ní wọ́n ń wò pé ìwọ tó ń sọ pé tó Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni ó ti yàtọ̀ sí nǹkan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń pè ní wọ́n ń wò pé wọ́n á dàrin àwọn wú but at the end of the day nígbà tí wọ́n gbà fún gbogbo ayé gbà nísìn nílẹ̀ Yorùbá iná làwa náà fi ń ké fún yín pé tó ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run ká lo òfin Ọlọ́run ṣó ayé ò lè rọrùn if not gbogbo pé tó ká mọ lọ júbà fún nǹkan tí ò lè ṣàǹfààní kankan fún wa tí ó lè kó ìnira kankan bá wa tó ti yé sà ní pé tó ẹ jẹ́ kí n ẹ ti fún mi táìmù ẹ jẹ́ kí n délẹ̀. Muhammadu nínú fásì yìí wọ́n ní wọ́n rán sí gbogbo ayé kó jẹ́ ìkẹ́ àti àánú ẹjọ́ ẹ má bínú ìkẹ́ àti àánú wo ni Muhammadu jẹ́ fún wa nílẹ̀ Yorùbá ẹjọ́. gẹ́gẹ́ bí tó lẹ́yìn tẹnumọ́lẹ̀ Yorùbá pé ẹlẹ́sìn ṣe jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ìkẹ́ àti àánú wo ni Muhammadu jẹ́ fúnlẹ̀ Yorùbá. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àwọn ìdílé kọ̀. nǹkan tó bá fẹ́ sọ pẹ̀lẹ́ rí ni o ẹ ṣe bẹ́ẹ̀ ni sà àwọn ìdílé kan wọ́n ti máa ń júbà fún wọ́n máa ń bọ eégún wọ́n máa ń bọ òòṣà wọ́n máa ń bọ gbogbo ẹ̀ but Prophet Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àánú ẹ̀ ó ra most padà wípé tó àwọn kinní ìwọ̀n ò láǹfààní kankan tí wọ́n lè ṣe fún wọn ò sì ní ìnira kankan tí wọ́n lè kó bá wa àdẹ́ wọn ọ wá pè wá padà sọ́dọ̀ Ọlọ́run pé tá a bá ṣe sọ́dọ̀ Ọlọ́run só ti yé ìpè tó ìpè bẹ̀ láti rí ìgbàlà só ti ìgbàlà tó wà mú wá yẹn gangan ó ṣòpinya ìpè tó kinní iṣẹ́ tẹ̀yìn tẹ́ bá gbàgbọ́ àánú wo ló mú wá ẹ̀ tí àánú àti ìkẹ́wò. àánú kókó ká pè wá padà sọ́dọ̀ Ọlọ́run lásán ó ti tó alhamdulilayi rabbil alamin. padà sọ́dọ̀ Allah yẹn kí ni nǹkan tí ẹ ṣàlàyé kí ni ìwúlò Allah yẹn ṣàlàyé fún wa. Muhammadu ẹ má ṣe àṣìṣe yín mọ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ Allah. no kò ní pé káwọn má ṣe àṣà àti ṣe wọn mọ́ ní pé kò ní ẹsẹ ẹdọkùtà ní interject mi
ní pé tó bá jọ pé àwọn òòṣà tẹ́yìn bá wá ń sìn tó ẹ kí wọ́n bá ní àǹfààní ẹyọ kan ẹ fún mi ní àǹfààní kan tí Ògún ṣe fún wa nílẹ̀ Yorùbá no ẹ máa láti gbọ́ wá ẹ mọ̀ máa gbọ́ tó ẹ ti máa yé gbọ́ sà. tẹ́ bá jọmọ Yorùbá yín lẹ máa lọ bèrè yẹn ńlé àwa ń No, sọ pé àní ibi kìí tí ṣe Muhammadu gbogbo pé wá Yorùbá sí ló no fi ń bọ ẹ Ògún máa kìí no ṣe ẹ máa gbogbo gbọ́ mo ti Yorùbá. dáhùn tẹ́ bá délé yín ẹ̀yin tẹ́ ẹ̀ móríkì yín tẹ́ bá délé yín ẹ má padà Mo lọ ti bì dá ní yín anything lóhùn so mo ẹ ti mọ ẹ tó mọ̀ ń ṣe ń lé bùnmi. yín ẹ móríkì yín olówó èkó ẹ máa gbọ́ ẹjọ ẹ máa ẹni sùn Allah pé wá Muhammadu pé wá pé ká wá sọ́dọ̀ Allah kí Bẹ́ẹ̀ ni ni sà. ìwúlò àtàǹfààní tí Allah yẹn ṣe fún wa a àti ní Muhammadu àlá yẹn Ìwúlò náà gan ni nǹkan pé tá a bí nǹkan tá a béèrè gangan náà nìyẹn pé ìwúlò tílẹ̀ náà wa ni yẹn ní ká má ṣe mọ́ kí ni ìwúlò Allah àti Muhammadu. ní pé ní ìwúlò nípìnlẹ̀ gangan àwọn èèyàn gangan ni wọ́n pinlẹ̀ òòṣà kò sì sí ẹ tí kankan ìgbọ́ bẹ́ẹ̀. nǹkan tá à ń sọ ni Ìwúlò tí Muhammadu mo náà fẹ́ ló mọ́ máa pinlẹ̀ wá sí Islam ẹ jẹ́ kí kí n ni débẹ̀ ìwúlò ẹ jẹ́ kí n Allah àti Muhammadu la béèrè lọ́wọ́ yín kí ni ìwúlò Allah àti ìwúlò Muhammadu. náà ni wípé fúnra ara yín lẹ fọwọ́ yín gbẹ́ igi kò sì ok sáǹfààní kan tó lè ṣe fún yín bọ̀ ẹ o ṣẹ́rí padà kí ni sọ́dọ̀ àǹfààní wo ni Ọlọ́run Allah lè ṣe Allah tí wọ́n gbẹ́ àǹfààní pẹ̀lú tálá lè ṣíbí ṣe ni pé àǹfààní wo Allah òun lè ló ṣe dá yín ẹ̀rí wà níbo òun ló Allah tó dá lọ́wọ́ ayé tún ló dá méjì ló ọ̀run máa òun dá ní èmi pèsè jíjẹ mímu fún yín ṣó ti yé sà. ọ̀gá ok ẹ má bínú olówó èkó ẹ kèmí wọlé láti bẹ̀ yẹn oríṣiríṣi wọn lọ́la ló dáhùn. ẹ kèmí wọlé láti bẹ̀ yẹn mo láìkì ẹ̀rí ẹni wà yìí fún mo láìkì ẹni Mr. Messi ms yeah? ní ìbánikẹ bẹ̀rẹ̀ torí ó ní àwọn aláfọwọ́ mọ ẹ má nǹkan táwa ń bọ̀ kí náà fi mọ àkànbí ẹ má wọrí àkànbí ẹ má kí náà wọrí fi mọ ṣètánì yìí. ẹ tẹ àkànbí ẹ má wọrí ẹ ṣe sùúrù ẹnu náà fi mọ́ ẹnu náà fi mọ́. Messi put on your mind tó báyìí náà ẹ ṣe sùúrù wọ́n ń now béèrè lọ Messi wọ́n ní hold kí ni wọ́n fi on mọ eléyìí. Messi hold on mo rí wípé mò ń sọ látàárọ̀ yìí pé Muhammadu pé wọ́n pé kán mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo pé kí ó má jẹ́ kán má sọ pé Ọlọ́run wọn pọ̀ àbí tan Mike Messi àbí. ní wọn sọ pé Ọlọ́run pé tó àwọn òòṣà tí wọ́n ń bọ wọn ò ní àǹfààní kan tí wọ́n lè ṣe fún wọn All right. gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá táwa náà ń pè yín pé àwọn òòṣà ẹ kò sí dáadáa kankan tí wọ́n lè ṣe fún yín kò sì sáburú kan tí wọ́n lè fi kàn yín tẹ́ báyà sí padà sí All right. Ọlọ́run. ìbéèrè mi ń sìn ní pé kí ni Allah lè ṣe gangan ṣé Allah lè sọ̀rọ̀ Allah ló dá ayé ló dá ọ̀run kò báwo sí la ṣe fẹ́ kankan mọ̀ pé Allah ló dá ayé ẹ ṣe sùúrù o báwo la ṣe fẹ́ mọ̀ pé Allah ló dá ayé ló dá ọ̀run outside hold on please outside the context of the Quran wípé yàtọ̀ sí pé wọ́n kọ sínú Quran ó kà á wípé Allah ló dá ayé ló dá ọ̀run nínú Quran báwo la ṣe fẹ́ mọ̀ pé Allah ló dá ayé ló dá ọ̀run. lẹ́yìn alukuran gbogbo ìwé ìtókù bible kò sí nǹkan kan tó wúlò bẹ́ẹ̀ ìwé Ifọ̀ wúlò ìwé Christian kò sí ìwé kankan. ò tí ì dá mi lóhùn question Messi mi ò béèrè pé ṣé ìwé Ifá wúlò àbí ṣé ìwé Bíbélì wúlò mi ò béèrè yẹn we are intellectual question discussion ní bí outside ẹjọ bá wa mìtẹ ní ẹ bá tán Can I mind support him in that but way? you cannot support him ẹ when jẹ́ it kó comes ṣe to your tọ́nà time ẹ má Mr. sọ̀rọ̀ ẹ jẹ́ kó ṣe please tọ́nà Mr. Messi put on your mic yàtọ̀ sí inú Quran ipò ẹ lè má kà nínú drop wọn ẹ jẹ́ kó Quran ṣe leave the Quran báwo la ṣe fẹ́ mọ̀ wípé Allah ló dá ayé ló dá ọ̀run ṣé Allah lè sọ̀rọ̀ fún wa báyìí èmi náà fẹ́ sọ nǹkan tó dá ayé tó dá ọ̀run mo dẹ̀ máa fi wọ̀n ẹ́ so Alhamdulillah inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí ni wípé ẹ sọ wá sọ pé aside Quran èmi ò lè go aside kan because ìwé Ọlọ́run tó fún àwa nìyẹn you ẹ̀yin can now lẹ́wàá you, mú you, you, ẹ you ṣe can sùúrù you can ẹ now ṣe sùúrù ẹ̀yin see lẹ́wàá mú ẹ̀rí yín wá tẹ́ bá rí nǹkan míì tó yẹ kóun lọ sọ pé òun lòún dá ayé lọ́dọ̀ òun la máa compare síra wọn a máa gbé yẹ̀wò. all right ẹ ṣe nǹkan yẹn now MS ó wà. ẹ ms ẹ kọ́ béèrè lọ́wọ́ pé ẹ mọ̀ pé orúkọ rẹ̀ ẹ kọ́ béèrè pé sísè ok ms ẹ ṣe báyìí ẹni yẹn láwọn lè bá dáhùn ẹ fèsì ẹni yẹn Mr. Messi ti pa mic so ẹ bèrè lọ́wọ́ ẹni Ibi tán dé yẹn. ẹ lọ Mr. Ó wà Messi fún ṣe àṣà. wọ́n ti náà fẹ́ ràn yín lọ́wọ́ Ẹni sùúrù Messi ẹni so ẹni sùúrù. ms ẹ bẹ́ẹ̀ ni ẹ bèrè lọ́wọ́ ẹni yẹn báyẹn so ẹni sùn Mr. show me your proof so ms ó yẹ bèrè lọ́wọ́ okay wọn Mr. Show but me your ms ẹ proof. tó béèrè ẹ jẹ́ n ṣàlàyé nǹkan tá à ń ṣe ń bí fún wọn a máa ń sọ nípa Islam ń bí by Quran hadith Muhammadu Saudi Arabia so I can go out of that topic but a dẹ̀ ń ṣètò kan lénìí àwọn èèyàn ń kí oríkì a dẹ̀ ń fún wọn ní ẹ̀bùn so ẹ ṣe ms ẹ tẹ̀síwájú. Ẹ ṣe then and again ìgbà míì wà tó pé tá a bá ń sọ̀rọ̀ a máa wọnú àwọn kọ̀ọ̀kan. ẹ ṣe tẹ̀síwájú ẹ béèrè nǹkan tẹ́ fẹ́ béèrè yẹn a lọ́wọ́. máa nídìí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa nǹkan no tó a ti ti béèrè dá lọ́wọ́ ẹ máa a ti dá yín lóhùn pé tọ́pìkì tá à ń sọ ń bíbà òun la sọ fún yín yẹn à ń sọ nípa Islam Muhammadu Allah Saudi Arabia Islam MS béèrè tẹ̀sí nǹkan kan. hadith
ms ó yẹ béèrè lọ́wọ́ wọn padà. ẹ jẹ́ kí n tún question mi béèrè No, I lọ́wọ́ understand the question. Don't worry. I understand the question. I don't want us to. I understand the question. Don't worry. I understand the ms question. ẹ Don't tún worry. béèrè ẹ jẹ́ kí n again tún Don't question mi worry. I béèrè understand ms ẹ the tún question. béèrè àwọn ẹlòmíì tí wọlé ẹ tún síbí. béèrè ẹlòmíì lè tún wọlé Mo fẹ́ kí everybody kí wọ́n get wa right. So Mr. Messi ní Allah ni ó dá ayé ló dá ọ̀run. So torí nǹkan tí Muhammadu sọ nìyẹn. Muhammadu sọ wípé just hold on Mr. Messi now. Mute. Muhammadu ló sọ bẹ́ẹ̀ because Muhammadu ló sọ̀rọ̀ nínú Quran. Allah ó sọ̀rọ̀. Ẹ ṣe sùúrù now. Ẹ mute kíní kó make sense. Ṣé get? Now show me your proof. Mr. Messi sọ pé Allah ni ó dá ayé ló dá ọ̀run. Now torí pé wọ́n kà nínú Quran wípé Quran sọ wípé Allah ló dá ayé ló dá ọ̀run. Àwa ò dẹ̀ gbàgbọ́ nínú Quran nítorí Muhammadu ló sọ̀rọ̀ ńbẹ̀. Ìbéèrè mi wá tí mo wá fi ń béèrè ńsìn ni wípé báwo ni a ṣe fẹ́ mọ̀ wípé Allah ló dá ayé ló dá ọ̀run yàtọ̀ sí inú Quran? Ẹ ṣe ibi tí ò bá ti sílẹ̀ lèèyàn ti máa ń di èèyàn jàkadì. Ọlọ́run ọba Allah ó sọ̀rọ̀ nínú Al-Quran. Mi ò ń dẹ ọdún àkàrà ni ó wá sọ àwọn kan tí Ọlọ́run ṣe. wọ́n ní lẹ́yìn out of Quran. Allow me to talk. Yes. I understand what you are saying. Allow me to talk. Allow me to talk, please. Allow me to talk, please. Tó bá yẹ pé fẹ́ fún mi ní tàbí. Gbogbo ilé ẹ má gbàgbé pé Muslim ló dorí rò láì lo Quran. Ẹ fún mi ní time. Ẹ lè fún mi ní time. I don't care. Ní the time ẹ kàn ṣàlàyé ọ̀dọ̀ fẹ́ ṣàlàyé. Mo believe pé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí báyìí. Mo believe pé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí báyìí lọ sí school. Tá a bá ṣe ẹ̀rẹ́ tó lọ sí school náà yín. Ọ̀pọ̀lọpọ̀ yín wà ní àbúrò pé ẹ̀kẹ́ lórí yín. Ẹ̀kẹ́ lórí yín. Ẹ fi lè mọ nǹkan tí mo fẹ́ sọ pé òdodo ni. Ọlọ́run ọba àlékè ọlá ó sọ̀rọ̀ nípa Fìrìáùn. Ó sọ̀rọ̀ nípa Fìrìáùn nínú Quran. A rí evidence fún ní Egypt, Misra. Mo ń bọ̀. Ẹ jẹ́ má bínú, èmi mo mí ìtì ẹ dúró náà ibi tẹ́ni lọ́nsìn, ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ ẹni. Ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ Pharaoh? Ẹni Quran sọ nípa Egypt. Ta ló ń jẹ́ Pharaoh? Ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ramsey náà too. Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀. Èwo ni Quran sọ? Ta ni Quran dárúkọ náà gbogbo àwọn ọba yẹn? Ẹ jẹ́ ká mọ̀. Torí Pharaoh title ni. Èwo ni Quran sọ? Ramsey 2 oyèlú wọn ni Pharaoh. Quran wo láti máa wò? Pharaoh. Quran wo láti máa wò pé Allah dárúkọ wọn gbogbo? No, you don't need evidence. Quran wo láti kẹ́ni dákẹ́ náà? Ẹ̀wọ̀n kọ́tà ní sọ́nsìn ẹni ní pé Quran sọ nípa Pharaoh. Ibo làlá àti dárúkọ ọba yàtọ̀ sí title. Ó dàbí kéèyàn sọ pé Ọọ̀ni of Ifẹ̀. Title ni bọ̀ kí lorúkọ ẹni náà? Ibo làlá Quran ti dárúkọ ẹni tó jọba láyé ìgbà náà. Ẹ má mute mi mọ́, ẹ jẹ́ kí n sọ̀rọ̀, ẹ béèrè fún nǹkan. Mẹ́rin wá ibo ni Quran ti sọ. Mẹ́rin ẹ̀ wá. Orúkọ oyè ọba ìlú wọn nìyẹn. Ajá kúrò ní ọ̀dà. Ibo làlá àti wọ́n dárúkọ ìkànnì wọn náà tó jọba mẹ́rin. Ó lẹ́rìí náà. God. Ẹ̀yàn kan lọ jí gbogbo ìtàn oríṣiríṣi ó sọ pé Allah ló dá ayé bọ́lá láti fẹ́. Let me continue. So this is Allah. Àkànbí ẹjẹ́ káwọn èèyàn rí Allah tó ń sọ. Let me continue. Àkànbí ẹjẹ́ kan rí Allah. This is your Allah. Kò sí wàhálà, ẹ gbé jáde síta, ẹ dẹ̀ fún wa lẹ́rìí. Ẹni yóò lẹ́rìí náà. MSN gba máìkì ẹni yóò lẹ́rìí. Ọlọ́run sọ̀rọ̀ nípa Mecca, Medina. And again, wait, stop saying Ọlọ́run. Allah is Allah, please. Allah is Allah. Ẹni sùúrù náà ṣe bẹ́lẹ̀ kàwé náà ìlú ìyẹ̀wò ọba náà. Why are you behaving like dumb person? Hold on. Show me your proof. Ó kàwé náà. It's what I'm telling you, is it not real? Hold on. Show me your proof. Òpònú, nǹkan tó bá fún yín. Is it not real? Show me your proof. Show me your proof. Ìwà àti MS lẹ́jọ́ sọ̀rọ̀. Hold on. Just relax. Calm down. Mo tún fẹ́ tún question mi béèrè because I don't expect you to mention any verse in the Quran. You don't need to go into the Quran. I want you to tell us here. Sọ fún wa jẹ́ ká mọ̀. Báwo la ṣe fẹ́ mọ̀ wípé Allah ló dá ayé ló dá ọ̀run yàtọ̀ sí nǹkan tó wà nínú Quran? Èmi fún ara mi náà, èmi náà lè sọ pé nǹkan báyìí ló dá ayé ló dá ọ̀run tí mo dẹ̀ máa fi wọ̀n ẹ́. Ṣé you understand? Now, aside the Quran, I don't expect you to mention any verse in the Quran because Quran, Muhammadu ló sọ̀rọ̀ ńbẹ̀. Muhammadu ló sọ̀rọ̀ nínú Quran. Allah ló sọ̀rọ̀. Are you done talking? Are you done talking? Hold on. Jẹ́ ndélé, tí n bá ti délé máa ní kó tán máì kó dá mi lóhùn. Now, ìbéèrè mi ni wípé again,
don't mention any verse in the Quran pé Allah sọ́nbì kan nínú Quran Muhammadu sọ́nbì kan nínú Quran no kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Quran ìwé lásán ni àwọn kan ló kọ ọ̀rọ̀ Muhammadu ló wà ń bẹ̀ aside the Quran ta ni ẹni tó dá ayé ló dá ọ̀run yàtọ̀ sí mo Quran. kí gbogbo ilé o ẹ Allah kú ètò. Allah Ọlọ́run Allah Ó yá fún wa lẹ́rìí báwo la ṣe fẹ́ mọ̀ pé Allah ló dá ayé ló dọ̀run yàtọ̀ sínú Quran. arẹ́rìí fún Mecca and Medina arẹ́rìí fún Ethiopia arẹ́rìí fún gbogbo àwọn prophet of God tán ti wá tán dẹ̀ wá láti Palestine tán wá láti Palestine Ọbaṣọlá jẹ́ kí n gbọ́ràn ìwọ táyẹ̀ ti bàjẹ́ lọ táyẹ̀ ti tẹ̀ ń dojú tán padà ń gbé ẹ mọ́ra ìwọ táyẹ̀ ti bàjẹ́ lọ tó yẹ pé òtẹ̀ tó wá sí tó yẹ pé 10,000 náà fún ẹ lóṣooṣù. Show me your proof ẹyẹ máa ṣépè fún yàn náà kò dáa ní náà ìṣépè ẹ ti mi máa ò gbẹnu ṣépè dákẹ́ ti bá ń sọ̀rọ̀ ni ẹ ti máa ṣépè kò dáa gbogbo ẹnu dákẹ́ ti bá ń sọ̀rọ̀ gbogbo ẹnu dákẹ́ ti bá ń sọ̀rọ̀ ní sínú kàtígórì ẹ̀. Now show me your category ẹ̀. proof show me your Now, proof now èmi àti adájọ́ ń sọ̀rọ̀ now ó sọ pé orí ẹ̀rí fún Mecca reference, hold you on know what they call reference. Hold You know what they on call now. reference. I don't know. Probably you school and abroad. Or no, I don't know. hold on relax hold on fún ọmọ now ìgbó gbọ́dọ̀ ṣe jù rẹ̀ lé now ó sọ pé torí ó sọ pé orí ẹ̀rí fún Mecca torí pé Mecca wà Mecca wà Medina the same thing ló ṣe ń sọ ìbọn èmi ń sọ fún ẹ nísìn mò ń fi opportunity sọ fún ẹ pé Bankuba ló dá ayé àtọ̀run òun ló dá Mecca kò ń ṣàlá. Physically, because tán sọ̀rọ̀ nípa ẹ̀ hold on Joe, please hold on jẹ́ ká engage intellectually. Nǹkan tá à ń rí physically tán sọ̀rọ̀ nípa ẹ̀ tá a rẹ́rìí fún physically pé kíní wọn ló ṣẹlẹ̀ nínú ìwé. Àwa rí ẹ̀rí fún physically pé kíní yẹn dẹ̀ wà ó dẹ̀ exist. Is enough evidence for us to believe that what is in the Quran is true but nothing but truth. Now àwa ń sọ̀rọ̀ nípa let me give you an instance à ń sọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà kò sẹ́ẹ̀rí pa Ọ̀rúnmìlà wá sáyé. A ò ti sọ̀rọ̀ Ọ̀rúnmìlà báyìí sí you can see a ti sọ fún MD nǹkan tá à ń discuss. kò tí ì dúró lórí ọ̀rọ̀ tó ń sọ o ó ti ń lọ bò mí. I'm just giving you an instance. máa gbọ́mọdé jẹ́ ká fún ẹ ní jẹ́ ká sọ kan fún ẹ wọ́n sọ ìtàn Spider-Man káwá ní àti rárákùnrin kan ó ṣe bí Spider-Man l'Amẹ́ríkà nígbà míì gan àwọn èèyàn yìí àwọn àràbù tí wọ́n ń wẹ̀ tí wọ́n ń fọnu tí wọ́n lórí tí wọ́n mọ kankan wọ́n wá kọ ìwé ẹni náà dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni tó lọ léèwé. àràbù wá kọ̀wé olówó èkó ẹni sùúrù ìwọ náà wò àǹkàwé dáhìn láàmú ó dàbí máa bá yín sàṣàìmẹ́ǹtì ẹni sùúrù olówó èkó máa bá yín sàṣàìmẹ́ǹtì ni ó ti show me your proof show me your proof ẹ jọ̀ọ́ ẹ bá mi ka nǹkan tí mo gbé síbí yìí ẹ ṣeun. wọ́n ní èmi Abímbọ́lá ni mo dá ayé àti ọ̀run. I'm listening to you my sister you know you have to prove us beyond the reasonable. So mo mọ̀ pé òní fẹ́ ṣe kí ni màá bẹ̀rẹ̀. ẹ bá mi kà á show me your proof ẹ bá mi ka nǹkan tí mo kọ yìí èmi náà ti kọ tèmi sínú ìwé bó ṣe rí nìyẹn. Thank you oya give me an evidence to prove this thing is existing. ẹ ní kí Allah náà kó wá fún mi ní evidence to proof nǹkan tó kọ sínú ìwé yìí. ó tako ṣẹ́rí ó tako làákàyè yìí nǹkan tó kọ yìí ó tako làákàyè wàá fún wa ní ẹ̀rí àrídájú sí. Show me your proof. Èmi ti wá kọ tèmi báyìí. Èmi ni mo dá ayé àti ọ̀run. Olówó Èkó wọ́n believe pé èmi Abímbọ́lá èmi ni mo dá. MS bàbá believe gbogbo wa la wà bí ìta believe. Torí mi ti kọ tèmi sínú ìwé. Why you muting me? Má sọ̀rọ̀ wá dákẹ́ náà ẹ̀yẹn méjì ò lè má sọ̀rọ̀. Wàhálà ẹ pọ̀ jàre ní sùúrù. Èmi ni mo dá ayé àtọ̀run. Ṣé bó sọ pé torí wípé wọ́n kọ sínú Quran. Wọ́n ní MS bàbá tún gbédè yìí. Bankuba tó dá ayé tó dọ̀run. Ó dán ó máa show me your proof ó máa sọ̀rọ̀. Now Bankuba yìí tó dá ayé tó dá ọ̀run. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ everybody ń gbọ́ mi Bankuba yìí ń sọ̀rọ̀. Díkúdi ni Bankuba tẹ́ ń wò wájú mi ló máa ń rán sí mi. So ọ̀rọ̀ tí ń bá sọ lẹ́nu ọ̀rọ̀ Bankuba ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí Bankuba ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ Bankuba lẹ̀ ń gbọ́ yìí àmọ́ Díkúdi ló ń rán Bankuba sí mi torí pé Bankuba yìí bó ṣe wà yìí ó lójú kò fi ríran ó lẹ́nu kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Allah lójú kò fi ríran ó dán kí lẹ wí. Tẹ́ bá ti ṣe tán ẹ ṣó Pangu ẹni tí àwọn China gbà kó láwọn yẹn náà sọ pé ó dáyé káwá bẹ̀rẹ̀ pé ṣé Pangu àtàlà ṣé kan náà ni. ṣé kan náà ni bó ṣe wà yín sìn ó lójú kò fi ríran ó lẹ́nu kò lè sọ̀rọ̀ àmọ́ báyìí bí mo sì ṣe ń wá yìí Bankuba yìí sì ń fọhùn torí mo sì wà láyé ìgbà tí Muhammadu kú ẹrí pa Allah ò fọhùn mọ́
torí pé Muhammadu òun gangan ló ń sọ̀rọ̀ òun ni Allah bẹ́ẹ̀ gẹ́lẹ́ bẹ́mi náà ṣe ń sọ̀rọ̀ tí mo fi ń gba ẹnu Bankuba sọ̀rọ̀ gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn Bankuba tó dá ayé tó dọ́run nìyẹn tẹ́ ẹ bá fẹ́ mọ evidence èmi ni mo sọ fún yín èmi at least mo ṣe wà alive and I'm telling you you just have to believe o need láti ṣe anything just no hold on ẹ ṣó ti Pangu now ẹ ká wá show ti Chinese àwọn tó dá ayé tó dọ́run according to Chinese. Àwọn China Japan ogun ọba yẹn wọ́n gbà pé Pangu ìbéèrè wà fún gbogbo dáhùn yín ìbéèrè wà fún gbogbo olówó èkó àwọn China àtàwọn Japan wọ́n gbà pé Pangu ọba yàtọ̀ ẹ mọ̀ pé àwa listing ní báyìí listing náà làwa ẹ jí káwa tá à ń listing ká ẹ̀ ń jọ yín tó tó bá ní kẹ́ sọ̀rọ̀ ilẹ̀ wa bá wa tó bá ní kẹ́ sọ̀rọ̀ ẹ sí máìkì yín kẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo ayé wò èèyàn Pangu lélẹ̀ sí Pangu àwọn China lóhùn ló dá yàtọ̀ ọ̀hún ṣé Pangu ni Allah ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ àwọn China sì wọ́n gbà pé ẹni tó dá àwọn lélẹ̀ tó dá yàtọ̀ ọ̀hún so Mr. Show me your proof ṣé Allah ni Pangu yìí tẹ́ bá wà bẹ́ẹ̀ lè dáhùn. Mr. Messi ẹni sùúrù náà Mr. Show me your proof ṣé Allah ni Pangu ṣé Allah ni Pangu èyí sì ti ní gift tẹ́fẹ́ gbà lọ́wọ́ wa ẹni sùúrù síbẹ̀. yàtọ̀ Mike ṣé Allah ni Pangu it's very simple. Allah ò kì í ṣe Banku Allah is Allah. àwọn China lẹ́yìn tó dá àwọn lélẹ̀ tó dá yàtọ̀ the supreme being now ẹ ti fún mi tàn mẹ́jẹ́ kí n sọ̀rọ̀ mi tán the supreme being ká tó lè kẹ́ tó lè mọ̀ yí pé nǹkan kan tẹ́ fi mọ̀ pé Allah kò dẹ̀ ní pé méjì òun náà ni pé gbogbo nǹkan tó bá mú wá báyìí ó máa wà uniform ni kò dẹ̀ ní sí ìyapa níbẹ̀ tẹ́ bá dé Nàìjíríà wọ́n sin Allah bala ṣe ní ká sin òun tẹ́ bá dé ilẹ̀ Igbo the same thing tẹ́ bá throughout the world tó fi mọ́ China tẹ́ ń dárúkọ yìí bá a ṣe ń sin Ọlọ́run ọba Allah ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ṣe ń sin Ọlọ́run bẹ́ẹ̀ kí ò dẹ̀ sí yàtọ̀ kankan. tí ọ̀rọ̀ tẹ́ni sọ ń sìn tẹ́ bá rí fóònù ń sìn gbogbo ayé ló ń lo fóònù àwọn China dẹ̀ ṣe tiwọn. why you muting me China dẹ̀ ṣe fóònù yẹn kò dẹ̀ gbogbo yẹn tó dẹ̀ ń lo fóònù. ẹ ti set time for me why are you interjecting me allow me to talk please you don't need to interject me please. ọ̀dọ̀ fi ń prove Allah nìyẹn. ọmọ àmútù yìí náà sómi yọ̀kùn fọmọ àmútù yìí náà tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ nítorí pípé wá bí màá yí ẹ bọ́ sílẹ̀ náà kò ṣe dandan náà I'm giving you a valid point. ẹ forí pípé wọ́n bẹ́ẹ̀ rárá ni. You are disappointed in it. ẹ wọlé yìnbó ṣé valid point nìyẹn. ó ń sọ yín ní tó ń jẹ́ kẹ́wọ̀n ó wà ní UK. èmi ò sí UK. Gíráyé tó wá ń sọ yín ní. Anyway, just hold on. According to the Chinese, Pangu created everything. Just hold on, please. Now, ó sọ wípé jẹ́ ká délẹ̀ náà ó ṣe ń ṣe bí àpọ̀dà báyìí jẹ́ ká sọ̀rọ̀ náà tá bá ti mute ẹ ìwé mélòó ó kàwé náà mo ti gbà ms bàbá mi kàwé náà ajẹ́ ń sọ fẹ́ kó o dákẹ́ ọ̀jẹ̀ tún ms alẹ́ mi kà. kí ló ń ṣẹ̀yìn kí ló máa ń ṣẹ̀yìn mùsùlùmí yìí náà. mo fún ẹlẹ́rìí. ẹ̀rí wo ló ń fún wa ò fún wa lẹ́rìí náà èmi náà fún ẹlẹ́rìí bí o jẹ gbàgbọ́ mo sọ fún ẹ pé Pangu ló dá ayé now your evidence is not substantial enough. This is how we are going to do it. Now, ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa, ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá everywhere tẹ́ bá ṣe ń wò wá. Now, this man ó claim wípé Allah ló dá gbogbo ayé according to the Arabs. Allah ló dá gbogbo ayé according to the Arabs. Now, gbogbo àwọn ìlú tí Arab bá ti colonize, wọ́n gbọ́dọ̀ máa gbà pé Allah ló dá gbogbo ayé, wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa sọ èdè Arab. Throughout the world. Hold on now, gbẹ́gbẹ́nu sọ̀rọ̀ náà, ọ̀dẹ̀ sọ pé throughout the world. Kí ló ń sọ yìí? Nínú UK bí wọ́n pariwo who the fuck is Allah, wọ́n sọ pé throughout the world. Ẹgbẹ́ sílẹ̀ àkáyè náà, torí pé ẹ gọ̀. A ní kò gbẹ́nu jẹ́ ká sọ̀rọ̀, tí n bá ti ń sọ̀rọ̀ kó dákẹ́, tó bá ti ń sọ̀rọ̀ èmi náà dákẹ́ fún ẹ. Hold on, kó mute. Ó ń tajẹ́ tì mí, ìgbà tẹ́mi náà sọ̀rọ̀, ó ń tajẹ́ tì mí. Jẹ́ kí n sọ̀rọ̀, bàbá. Jẹ́ kí n sọ̀rọ̀ náà, kí ló ń ṣe náà? máa sọ sọkúsọ náà. kò ní jẹ́ kẹ́ sọ̀rọ̀ wọlé tẹ bá mẹ́sì yẹn sọ̀rọ̀ wéré ní bọ́bọ́ yẹn. Kí ló ń ṣe náà? ms ó dàbí pé Messi yẹn fẹ́ make sense. mo ti drop ẹ. sọ̀rọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tẹ bá Messi yẹn sọ̀rọ̀ ó ya wèrè gan. now Messi ẹ máa gbọ́ mi o ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ máa gbọ́ o. According to the Arabs, Allah ló dá gbogbo ayé. According to the Chinese, Pangu ló dá gbogbo ayé. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Now, gbogbo bí táwọn Arabs bá ti colonize, wọ́n gbọ́dọ̀ gbà wípé Allah ló dá gbogbo ayé.
so irú ẹni tó ń sọ̀rọ̀ yẹn sí wọ́n ti colonize ẹ̀ mentally ó ti ẹrú Arab ni so ó gbọ́dọ̀ gbà pé Allah náà ló dá gbogbo ayé fine no problem but we want to confirm if truly Allah ló dá gbogbo ayé now ẹ jẹ́ kí Allah yìí a fẹ́ kí Allah yẹn á believe pé ẹni tó dá gbogbo ayé ó gbọ́dọ̀ wà alive ó dẹ̀ sì gbọ́dọ̀ lè sọ̀rọ̀ ṣe get now èmi ń gba ẹnu Pangu sọ̀rọ̀ báyìí torí pé Pangu yìí ó sì wà alive ó ń sọ̀rọ̀ báyìí àmọ́ dikúdi ló rán sí mi èmi ni òjíṣẹ́ Pangu now Muhammadu ni òjíṣẹ́ Allah àmọ́ Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah ti kú but a fẹ́ confirm ṣé Allah yìí ṣó lè sọ̀rọ̀ ẹ jẹ́ kí Allah kó sọ̀rọ̀ báyìí ká Allah dẹ̀ sọ pé ẹ dúró ọmọ adarí oorun èmi Allah èmi ni mo dá gbogbo ayé kó sọ̀rọ̀ fún ara ẹ̀ kó má gbẹnu ẹ̀ sọ̀rọ̀ kẹ́ẹ̀dẹ̀ má kà kẹ́ má sọ pé ẹ̀ka nínú Quran ìyẹn la máa tó lè gbà pé òótọ́ Allah ló dá gbogbo ayé àmọ́ tí ìyẹn ò bá ti lè ṣẹlẹ̀ irọ́ lásán ni Pangu tó dá gbogbo ayé ní at least mo sì wà alive mo dẹ̀ ṣe ń gbẹnu Pangu sọ̀rọ̀ òjíṣẹ́ Pangu lèmi ẹ̀yin ti sọ pé òjíṣẹ́ Allah